Africa Content TV. Monile ayé kéré kò sí tó kéré tó bá ní wọ́n nílé ní yóò tún ní wọn kọ́lọ̀ ọ̀la. Ayé nílé ọ̀ràn sáláyé ìmọ̀ kan kú sí akíkanjú ló lè gbé ṣùgbọ́n kò sá agbára fún. Ẹbí òkú tó kú wọ́n ní kó má fòkùn wọ́ wípé wọ ilé àwọn ni. Bókù bá ilé díjọ́ kejì sínú ilé ńlá ó máa wọ abẹ́ tó bá ti ilé bẹ́ pẹ́rẹ́ gbogbo ẹni tó fi mú ko wọ́n lọ sọ́run nìyẹn. Ẹgbọ́n náà kí la máa ṣe tí ó bá ti yé wa ajẹ́pá yóò yẹ ní kankan. Alájà Alabi Pasuma òkú lédè yẹn. Ègún ló máa ṣe ègún ó ti ṣe mí náà rí o. Mi ò mọ̀ wípé kùyà rẹ̀ ni wọ́n fi ṣẹ̀san kùyà mi fún ẹ. Ìjọ Àlàmísì náà rẹ̀ lẹ̀pẹ́ bí àná. Iṣẹ́ kọ́nà ń dá ẹ̀ fún ọ. Ilé ayé iṣẹ́ òwò. Ìrẹ́ mọ̀ wà jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Wà jẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Ọjà ẹ̀rọ àlẹ́. Bóun ní olùkọ́ wà ní o. Kó má lè dáwọ̀ ẹ̀kọ́ kọ́wọ́ ẹ̀ fún ẹ. Ìrẹ́ mọ̀ bóun ní olùkọ́ wà ní o. Kó má lè dáwọ̀ ẹ̀kọ́ kọ́wọ́ ẹ̀ fún ẹ. Kó má lè dáwọ̀ ẹ̀kọ́ kọ́wọ́ ẹ̀ fún ẹ. Saoti Arewa kọ́ni lọ́wọ́ ni bàbá wa ní wọ́n sí àgbáyé wọlé dé. Ẹjọ́ ó ti tó báyẹn. Ẹ ká lọ jókòó náà. Ó ti tó báyẹn. Alhaji Saoti Arewa barakallahu fik. Àbí àsìkò yìí bàbá àlè láàbí àmà bọ̀. Àbí àsìkò yìí àbí kí bàbá wa Alhaji Wasiu Ayinde wọ́n kí bàbá wa oníwàásí àgbáyé
Wallahi. Oganla. Yes. Alabi was why he didn't travel. Àmọ́ wọ́n dúró nítorí bàbá. Inú mi dùn báyẹn. Alhaji Mayegun mo lè travel àmọ́ ẹ dúró torí bàbá.